did now. I did doggy. Me more. I did doggy. There's no point at my parọ́ ní time maybe. Go buy better to there buy. Ṣé ni mo go ko bora isi o. Mi ò rí o. Ara rẹ̀ sí ìhòhò. Wàláhì mi ò rí òwò ẹ̀rí ní ayé mi. Láì tí ìbẹ̀rẹ̀ láì tí ṣe tútọ̀ dẹ̀ yẹn ni o. Tó bá pèsè àdìgbáyà ni àbí kí ni. Owó kọ̀ọ̀kan ó sáré bọ́ra wá ṣe mi sì wọṣọ the other girl náà wọṣọ. Ó wà nílé bachelor single man. Bẹ́ẹ̀ni so bóyá bọ́ra sí òwò báyìí mo kọ̀ pé mi rí o mi rí go rí. So possible kí wọ́n lọ sílé Ògògó kọ́ láwọn fẹ́ ṣe truth or dare ìbéèrè tí mo gbé kankan. Mọ̀ kókó go dàgbé I'm a single father. You understand? Báwo ni àwọn tí ẹ máa orí bolo tí ń stream tó mo fẹ́ ṣiṣẹ́ sórí. I'm a single father. So mo dàgbé ni. You understand? So mo ti pé vulnerability mi ni wọ́n lò against mi. So bó ṣe wá ní truth or dare mo wá ní àìmí ohun mọ́tí o pé tí bá máa mú ọtí díẹ̀ báyìí mi máa ṣe kí ni mo máa hàn ní pé mi àdé smoke o bọ̀ àlóbi oní alcohol mo lè lọ club tí máa ti bọ́ tí díẹ̀ sínú coke báyìí ọtí yẹn ni mo máa mú túra dẹ́kun máa wo ni máa fi coke sí ni mi ò ń ṣe ọlọ́tí social drinker ni mí. So ó wá ní truth or dare so bá ṣe bẹ̀rẹ̀ truth or dare yẹn ó wá ń dí ẹgẹ́ yẹn sí mi dáadáa. Kí ni láti máa ń wí nígbà tó sọ pé káwọn ṣe truth or dare. wọ́n jọ kàn kọ́ ni o. Kí ni tó fi fẹ́ ok truth or dare yẹn ọmọ sí sọ pé ó ẹ̀ lóko nídìí ló ń jẹ́ bẹ́ẹ̀. Kí lẹ sọ débẹ̀. Wọn kò ń ṣe ẹ̀ lóko nídìí ló jẹ́ truth or dare o. ẹ jẹ́ explain the game yẹn fún yín màmá kò ń ṣe ẹ̀ lóko ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣe ní truth or dare game kò ń ṣe gbogbo truth or dare game ló yẹ kó lead sí sex. Ṣe understand some truth or dare game ò ní lead sí sex ọkọ̀ máa fún yín ní difficult task kó lè mọ́tí kó lè yó. I know about the game kó lè mọ́tí kó lè yó so àwọn ẹlòmíì kọ́ lè mọ́tí kọ́ lè bára wọn sùn tó ti yẹn àwọn ẹlòmíì kọ́ lè mọ́tí kọ́ lè ṣe yamayama kọ́ bára wọn sùn kọ́ oríṣiríṣi so it depends on. wà ní àárín arẹwà méjì ọ̀rẹ́ tí yé mi máa sọ̀rọ̀ lọ. So it depends on bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe game yín rules of the game so bí Marigold ló organize the truth or dare so wá sọ fún mi pé the rules of the game is that tábà ti fẹ́ ṣe game pé ẹni tó bá díẹ̀ tí ó bá lè ṣe ó máa mọtí àbí kó sanwó so wá ń díẹ̀. ṣé ẹyọ ọmọ ọ̀sìn mo ń gbọ́. ṣé ti ọmọ ọ̀sìn kọ́sọ́ yẹ kí mi wà ń bẹ́ẹ̀. But tó kó àlè náà bàtí mẹ́rin. Yes wọ́n ti mú mi already mo ti wà ń bẹ́ẹ̀. Of course kó àlè náà tí ọtí lè ṣe wà ti wà ń bẹ́ẹ̀. So mo ti wà ń bẹ́ẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe so wọ́n dẹ̀ ṣe truth or dare so bí Marigold ṣe sọ pé òun díẹ̀ kí ló ń pè dára pé kí bàbá ti fún ní dọ́gì Quickie. Yes na. Ó lóun díẹ̀ dára. Pé kí n fún ní Quickie. Ṣé understand? Ṣé dára náà ti bọ́ra sílẹ̀ ni àbí kò ti bọ́ra sílẹ̀? No kò bọ́ra sílẹ̀ dára ò bọ́ra sílẹ̀ èmi gan ò bọ́ra sílẹ̀ ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ok wá ní Mary nìkan ló wà níta. So Mary wá ní òun díẹ̀ mi kí n ṣe Quickie pẹ̀lú dára ẹ understand so mo mú condom mi. Wọ́n sọ yìí àdé ni wọ́n Mary record gbogbo ẹ̀ from A to Z tó wà lọ́wọ́. Mi ò kúrọ́ fún yín náà ṣé bó ló wá record ẹ máa gbọ́ ṣe bó ló wá record mi nulẹ̀ ṣé bó ni mo ń sọ yìí so Mary wá ní òun díẹ̀ mi àti dára pé kí n fún dára ní dọ́gì Quickie not Idande's wife. When I said dára yẹn ni Mary ẹ wá ń wò wò Mary. Ẹ máa gbọ́ sẹ́ ohun tí mo sọ pé I never slept with Idande's wife ẹ máa gbọ́ mọ́ mi ẹ máa gbọ́ mo ní mi ò bá ìyàwó Lande sùn because ẹni tó ṣe truth or dare pẹ̀lú mi Mary blindfold mi dára ló pè fún mi content creator. Okay. So ti yẹn so I never slept with Lande's wife tí mo sọ I never slept with Lande's wife but we did truth or dare and I gave what's it called Dara Quickie. I will not lie about that. It's the first time I'm saying it. I gave Dara Quickie. O fún ní Quickie oníkò bọ̀dà alẹ́ kí ló mú vela rẹ̀ torí fún ní Quickie. No, ó díẹ̀ ní géèmù yẹn ni, ó díẹ̀ Dara wá sọ pé òun díẹ̀ mi. Mary díẹ̀ Dara, ó tán, ó díẹ̀ Dara, ó sọ pé kí Dara pé I dare you Dara for Baba T to give you Quickie. So tí o bá ní gbà, á mọtí, so kò mọtí. Ó dẹ̀ lóhun díẹ̀, mo dẹ̀ ní game, mo dẹ̀ mú condom nù ọ̀dọ̀ mi. Báwo ni ara ẹ ṣe máa múùfù tó ń do ẹnìkan tẹ́nìkejì dẹ́ ń wò ẹ̀? Láti pé threesome ló ṣe nígbà yẹn. No, threesome kan o, mi ò do Mary o. Mi ò do Mary o. Mary wà ní hóhó. Bẹ́ẹ̀ ni Mary kan wà ní òwò ní táàsì tí Mary head mi ṣé ń gbọ́. Kí ló tún mọ head? Ó shock mi Mary head mi. Yes so bí game yẹn ṣe lọ nìyẹn kò sọ̀rọ̀ pé bóyá anything and èmi ò kí n tú àṣírí òbò ẹ̀dá tó bá tú àṣírí òbò láyé àṣírí ẹ̀ ò ní bò but tó ti dọ́rọ̀ kéèsì báyìí kò need anybody but mi ò mọ̀ they just barge into me and they make use of me. Dàtí mi pé Mary yẹn àti Dara wọ́n ti ń ṣe kíní yẹn pẹ̀lú other men. Mi ò mọ̀ but Mary ló masterminded gbogbo ẹ̀ Mary ló plan gbogbo truth or dare everything. Ó dẹ̀ ṣe Quickie lójú Mary. Yes now. Ọyàn Mary wà ta definitely ó bá Mary náà ṣe. Ìdánwò mi ò bá Mary ṣe kankan láíláí mi ì lè purọ́ ọmọ náà mi ò ń parọ́. So bó ṣe ń ṣe Quickie dọ́gì fún Dara òun ra. Òun ṣe Quickie dọ́gì ẹ máa gbọ́ ṣe rí Quickie yẹn 1 minute ni tó bá ti tán bá gbàm another truth or dare again. I dare you. 1 minute discharge man okay. No kò ń ṣe 1 minute sex like 1 2 3 tó bá ti ṣe wọ́n máa charge ẹ so it's 1 minute is a game it's not proper sex. But o ti bọ̀ olóòlù condom. Yes now I did doggy me more. I did doggy there's no kò sí point àti máa parọ́ ní time ibi táwọn yìí. Wọ́n á gbá ẹni géèmù nínú ilé ẹlẹ́mọ̀. Yes wọ́n gbá mi ní géèmù nínú ilé now kí ló wá ṣẹlẹ̀ so baby báyìí ṣe truth or dare a ṣe ń ṣe lọ tẹ́ ẹ̀ mo wá fẹ́ lọ mú kọ́nu mọ́tò so bí kò ṣe ń bọ̀ báyìí mo kò gbọ́ tí méjì sọ pé ó dàbí bàbá títí mọ̀ bàbá títí mọ̀ kí ni ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti feel somehow mo wá lọ bá mo ní wọ́n kí ni bàbá ti mọ̀ Mary mo lọ nífun mo pest time ó wá ní pé kí n má bínú pé ìyàwó Lande rí mo ní kí ló sọ ó ní ìyàwó Lande ni pé nǹkan tó ń sọ yẹn bó dà pé mo ti mọ̀ pé má bínú. Pé o mọ̀ pé ìyàwó Lande ni. Kí lẹ wí.
tó lè búra sí pé òun kò yàwó làǹdẹ̀ ni. Yes now ló mú wálé mi mo lè búra sí anywhere kò sọ fún mi pé òun mú yàn gọ́bọ̀ kò dẹ̀ introduce ẹ̀ sí mi as ìyàwó làǹdẹ̀ I swear to my living God so èmi gangan fúnra mi mo ká so wá sọ fún mi pé ìyàwó làǹdẹ̀ ni mo ní wá ibẹ̀ mo ti mọ̀ pé mo ti wọ̀ so látijọ́ yẹn báyìí tó bá pè mí báyìí mo máa gbọ́n ni ó lè lóun fẹ́ jẹ pizza ó lè lóun fẹ́. ìjẹta nìyẹn ṣé Mary àbí. as in Mary Gold ó smart débi pé ẹ tó bá ti wọnú nẹ́ẹ̀tì ẹ kò lè bọ́ ọmọ láyé. a máa pẹ́ kó fẹ́ jẹ pizza kó wọ́dẹ̀ kó ṣe gbogbo. yes ó máa ní kí dára pè mí kó fẹ́ jẹ pizza. jẹ́ ìwọ kò lérí rìkọ́dù yín tó ní mo bì lọ́wọ́ làǹdẹ̀. ẹ máa gbọ́ sẹ́ ó máa ní kí dára èmi ò mọ̀ ó máa kàn ní dára kan sọ fún mi pé. ó ní dọ́gì lẹ ṣe nínú kitchen